Lúùkù orí 9. Ó sì pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ 12 jọ, ó sì fún wọn ní agbára ohun àṣẹ lórí àwọn ẹ̀mí èṣù gbogbo àti láti wo àrùn sàn. Ó sì rán wọn lọ wàásù ìjọba Ọlọ́run àti láti mú àwọn olókùnrùn láradá. Ó sì wí fún wọn pé, ẹ má ṣe mú nǹkan lọ fún àjò yín, ọ̀pá tàbí àpò tàbí àkàrà tàbí owó. Bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó má sì ṣe ní àwọ̀tẹ́lẹ̀ méjì. Ní ilékílé tí ẹ̀yin bá sì wọ̀, níbẹ̀ ni kí ẹ̀yin kí ó gbé, láti ibẹ̀ ni kí ẹ̀yin kí ó sì ti jáde. Iye àwọn tí kò bá sì gbà yín nígbà tí ẹ̀yin bá jáde kúrò ní ìlú náà, ẹ gbọ̀n ekuru ẹsẹ̀ yín fún ẹ̀rí sí wọn. Wọ́n sì jáde, wọ́n ń la ìletò lọ, wọ́n sì ń wàásù ìyìn rere, wọ́n sì ń mú ènìyàn láradá níbi gbogbo. Hẹ́rọ́dù tẹ́trákì sì gbọ́ nǹkan gbogbo tí ń ṣe láti ọ̀dọ̀ rẹ̀ wá. Ó sì dààmú nítorí tí àwọn ẹlòmíràn wí pé Jòhánù ni ó jíǹde kúrò nínú òkú. Àwọn ẹlòmíràn sì wí pé Èlíjà ni ó farahàn, àti àwọn ẹlòmíràn pé ọ̀kan nínú àwọn wòlíì àtijọ́ ni ó jíǹde. Hẹ́rọ́dù sì wí pé Jòhánù ni mo ti bẹ́ lórí, ṣùgbọ́n ta ni èyí tí èmi ń gbọ́ irú nǹkan wọ̀nyí sí? Ó sì ń fẹ́ láti rí i. Nígbà tí àwọn àpọ́stélì sì padà dé, wọ́n ròyìn ohun gbogbo fún un tí wọ́n ti ṣe. Ó sì mú wọn, ó sì lọ sí apá kan níbi ijù sí ìlú tí à ń pè ní Bethsaida. Nígbà tí ọ̀pọ̀ ènìyàn sì mọ̀, wọ́n tẹ̀lé, ó sì gbà wọ́n, ó sì sọ̀rọ̀ ìjọba Ọlọ́run fún wọn. Àwọn tí ó fẹ́ ìmúláradá ni ó sì mú láradá. Nígbà tí ọjọ́ bẹ̀rẹ̀ sí rẹlẹ̀, àwọn 12 wá, wọ́n sì wí fún un pé, tú ìjọ ènìyàn ká, kí wọn kí ó lè lọ sí ìletò àti sí ìlú yíká, kí wọn kí ó lè wọ̀ àti kí wọn kí ó lè wá oúnjẹ. Níbi ijù ni àwa ṣàgbé wà níhìn yìí. Ṣùgbọ́n wí fún wọn pé, ẹ fi oúnjẹ fún wọn jẹ. Wọ́n sì wí fún un pé, a kò ní ju ìṣù àkàrà 5 lọ pẹ̀lú ẹja 2, bí kò ṣe pé àwa lọ ra oúnjẹ fún gbogbo àwọn ènìyàn wọ̀nyí, nítorí àwọn ọkùnrin tó ìwọ̀n 25 ènìyàn. Ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé kí wọn kí ó mú wọn jókòó ní ẹgbẹẹgbẹ́ ní àràádọ́ta. Wọ́n sì ṣe bẹ́ẹ̀, wọ́n sì mú gbogbo wọn jókòó. Nígbà náà ni ó mú ìṣù àkàrà 5 àti ẹja 2 náà. Nígbà tí ó gbé ojú sókè, ó súre sí i, ó sì bù ú, ó sì fi fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí wọn kí ó gbé e kalẹ̀ níwájú àwọn ènìyàn. Wọ́n sì jẹ, gbogbo wọn sì yó. Wọ́n ṣa agbọ̀n 12 jọ nínú àjẹkù tí ó kù fún wọn. Ó sì ṣe nígbà tí ó kù òun nìkan, ó ń gbàdúrà, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì wà lọ́dọ̀ rẹ̀. Ó sì bi wọ́n pé, ta ni àwọn ènìyàn ń fi èmi pè? Wọ́n sì dáhùn wípé Jòhánù Baptisti, ṣùgbọ́n ẹlòmíràn ní Èlíjà ni, àti àwọn ẹlòmíràn wípé ọ̀kan nínú àwọn wòlíì àtijọ́ ni ó jíǹde. Ó sì bi wọ́n pé, ṣùgbọ́n ta ni ẹ̀yin ń fi èmi pè? Pétérù sì dáhùn wípé Kristi ti Ọlọ́run. Ó sì kìlọ̀ fún wọn, ó sì pàṣẹ fún wọn pé kí wọn kí ó má ṣe sọ ohun náà fún ẹnìkan. Ó sì wípé ọmọ ènìyàn kò lè ṣàì má jìyà ohun púpọ̀. A ó sì kọ́ láti ọ̀dọ̀ àwọn àgbààgbà àti láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà àti láti ọ̀dọ̀ àwọn akọ̀wé wá. A ó sì pa á, ní ọjọ́ kẹta a ó sì jí i dìde. Ó sì wí fún gbogbo wọn pé bí ẹnìkan bá ń fẹ́ láti máa tọ̀ mí lẹ́yìn, kí ó sẹ́ ara rẹ̀, kí ó sì gbé àgbélébù rẹ̀ ní ìjọ gbogbo, kí ó sì máa tọ̀ mí lẹ́yìn. Nítorí ẹnikẹ́ni tí ó bá fẹ́ gba ẹ̀mí rẹ̀ là yóò sọ ọ́ nù, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá sọ ẹ̀mí rẹ̀ nù nítorí mi, òun náà ni yóò sì gbà á là. Nítorí pé èrè kí ni fún ènìyàn bí ó jèrè gbogbo ayé tí ó sì sọ ara rẹ̀ nù, tàbí kí ó fi ara rẹ̀ ṣòfò? Nítorí ẹnikẹ́ni tí ó bá ti jù mí àti ọ̀rọ̀ mi, ojú rẹ̀ ni ọmọ ènìyàn yóò sì tì nígbà tí ó bá dé inú ògo tirẹ̀ àti ti bàbá rẹ̀ àti ti àwọn áńgẹ́lì mímọ́. Ṣùgbọ́n èmi wí fún yín nítòótọ́, ẹlòmíràn dúró níhìn yín tí kì yóò rí ikú títí wọn ó fi rí ìjọba Ọlọ́run. Ó sì ṣe bí ìwọ̀n ọjọ́ 9 lẹ́yìn ọ̀rọ̀ wọ̀nyí, ó mú Pétérù àti Jòhánù
àti Jákọ́bù, ó gun orí òkè lọ láti gbàdúrà. Bí ó sì ti ń gbàdúrà, àwọ̀ ojú rẹ̀ yí padà, aṣọ rẹ̀ sì fún láwú, ó ń jó fòfo. Sì kíyèsí, àwọn ọkùnrin méjì tí í ṣe Mósè òun Èlíjà, wọ́n ń bá a sọ̀rọ̀, tí wọ́n fi ara hàn nínú ògo, wọ́n sì ń sọ̀rọ̀ ikú rẹ̀ tí òun yóò ṣe parí ní Jerúsálẹ́mù. Ṣùgbọ́n ojú Pétérù àti ti àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ wúwo fún oorun. Nígbà tí wọ́n sì tají, wọ́n rí ògo rẹ̀ àti ti àwọn ọkùnrin méjèèjì tí ó bá a dúró. Ó sì ṣe, nígbà tí wọ́n lọ kúrò lọ́dọ̀ rẹ̀, Pétérù wí fún Jésù pé, Olùkọ́ni, ó dára fún wa kí a máa gbé ìhín yìí. Jẹ́ kí àwa kí ó pa àgọ́ mẹ́ta, ọ̀kan fún ìwọ, àti ọ̀kan fún Mósè, àti ọ̀kan fún Èlíjà. Kò mọ èyí tí ó ń wí. Bí ó sì ti ń sọ báyìí, ìkùùkù kan wá, ó ṣíjú bò wọ́n, ẹ̀rù sì bà wọ́n nígbà tí wọ́n ń wọ inú ìkùùkù lọ. Ohùn kan sì ti inú ìkùùkù wá, ó ní, èyí yìí ni àyànfẹ́ ọmọ mi, ẹ máa gbọ́ tirẹ̀. Nígbà tí ohùn náà sì dákẹ́, Jésù nìkan ṣoṣo ni a rí. Wọ́n sì pa á mọ́, wọn kò sì sọ ohunkóhun tí wọ́n rí fún ẹnikẹ́ni ní ọjọ́ wọn nì. Ó sì ṣe ní ọjọ́ kejì, nígbà tí wọ́n sọ̀kalẹ̀ láti orí òkè wá, ọ̀pọ̀ àwọn ènìyàn wá pàdé rẹ̀. Sì kíyèsí, ọkùnrin kan nínú ìjọ kígbe sókè wípé, Olùkọ́ ni mo bẹ̀ ọ́, wo ọmọ mi, nítorí ọmọ mi kan ṣoṣo náà ni. Sì kíyèsí, ẹ̀mí èṣù a máa mú un, a sì máa kígbe lójijì, a sì máa nà tọ̀tàn títí yóò fi yọ ìfúfú ní ẹnu, a máa pa á lára, a tilẹ̀ má fi sílẹ̀ lọ. Mo sì bẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ láti lé e jáde, wọn kò sì lè ṣe é. Jésù sì dáhùn wípé, ìran aláìgbàgbọ́ àti àrékérekè, èmi yóò ti bá yín gbé pẹ́ tó, èmi yóò sì ti ṣe sùúrù fún yín pẹ́ tó. Fa ọmọ rẹ wá níhìn yìí. Bí ó sì ti ń bọ̀, ẹ̀mí èṣù náà gbé e ṣánlẹ̀, ó sì nà án tọ̀tàn. Jésù sì bá ẹ̀mí àìmọ́ náà wí, ó sì mú ọmọ náà lára dá, ó sì fà á lé bàbá rẹ̀ lọ́wọ́. Ẹnu sì ya gbogbo wọn sí iṣẹ́ ọláńlá Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tí ìhà sì ṣe gbogbo wọn sí ohun gbogbo tí Jésù ṣe, ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé, ẹ jẹ́ kí ọ̀rọ̀ wọ̀nyí kí ó rì sí yín ní etí, nítorí a ó fi ọmọ ènìyàn lé àwọn ènìyàn lọ́wọ́. Ṣùgbọ́n ọ̀rọ̀ náà kò yé wọn, ó sì ṣú wọn ní ojú, bẹ́ẹ̀ ni wọn kò sì mọ̀. Ẹ̀rù sì ń bà wọ́n láti béèrè ìdí ọ̀rọ̀ náà. Ìyàn kan sì dìde láàrin wọn, ní ti ẹni tí yóò ṣe olórí nínú wọn. Nígbà tí Jésù sì mọ èrò ọkàn wọn, ó mú ọmọdé kan, ó gbé e jókòó lọ́dọ̀ rẹ̀. Ó sì wí fún wọn pé, ẹnikẹ́ni tí ó bá gba ọmọdé yìí nítorí orúkọ mi, ó gbà mí, àti ẹnikẹ́ni tí ó bá gbà mí, ó gba ẹni tí ó rán mi. Nítorí ẹni tí ó bá kéré jù nínú gbogbo yín, òun náà ni yóò pọ̀. Jòhánù sì dáhùn, ó sì wí fún un pé, Olùkọ́ni, àwa rí ẹnìkan ó ń fi orúkọ rẹ lé àwọn ẹ̀mí èṣù jáde, àwa sì dá a lẹ́kun, nítorí tí kò bá wa tọ̀ ọ́ lẹ́yìn. Jésù sì wí fún un pé, má ṣe dá a lẹ́kun mọ́, nítorí ẹni tí kò bá lòdì sí wa, ó wà fún wa. Ó sì ṣe, nígbà tí ọjọ́ àti gbà sókè rẹ̀ pé, ó gbé ojúlé gangan láti lọ sí Jerúsálẹ́mù. Ó sì rán àwọn oníṣẹ́ lọ sí iwájú rẹ̀. Nígbà tí wọ́n sì lọ, wọ́n wọ ìletò kan tí í ṣe ti ará Samaria lọ pèsè sílẹ̀ dè. Wọn kò sì gbà á, nítorí tí ojú rẹ̀ dàbí ẹni pé ó ń lọ sí Jerúsálẹ́mù. Nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ Jákọ́bù òun Jòhánù sì rí, wọ́n ní, Olúwa, ìwọ kò jẹ́ kí àwa kí ó pe iná láti ọ̀run wá, kí a sun wọ́n lúlú bí Èlíjà ti ṣe. Ṣùgbọ́n Jésù yí padà, ó sì bá wọn wí, ó ní, ẹ̀yin kò mọ irú ẹ̀mí tí ń bẹ nínú yín, nítorí ọmọ ènìyàn kò wá láti pa ẹ̀mí ènìyàn run, bí kò ṣe láti gbà á là. Wọ́n sì lọ sí ìletò mìíràn. Ó sì ṣe, bí wọ́n ti ń lọ ní ọ̀nà, ọkùnrin kan wí fún un pé, Olúwa, èmi ń fẹ́ láti máa tọ̀ ọ́ lẹ́yìn níbikíbi tí ìwọ bá ń lọ. Jésù sì wí fún un pé, àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ ní ihò, àwọn ẹyẹ ojú ọ̀run sì ní ìtẹ́, ṣùgbọ́n ọmọ ènìyàn kò ní ibi tí yóò fi orí rẹ̀ lé. Ó sì wí fún ẹlòmíràn pé, máa tọ̀ mí lẹ́yìn. Ṣùgbọ́n ó wí fún un pé, Olúwa,
jẹ́ kí èmi kí ó lọ sìnkú bàbá mi ná. Jésù sì wí fún un pé, jẹ́ kí àwọn òkú kí ó máa sìnkú ara wọn, ṣùgbọ́n ìwọ lọ kí o sì máa wàásù ìjọba Ọlọ́run. Ẹlòmíràn sì wí fún un pé, Olúwa, èmi ń fẹ́ láti máa tọ̀ ọ́ lẹ́yìn, ṣùgbọ́n jẹ́ kí èmi kí ó padà lọ dágbére fún àwọn ará ilé. Jésù sì wí fún un pé, kò sí ẹni tí ó fi ọwọ́ lé ohun èlò ìtúlẹ̀ tí ó sì wu ẹ̀yìn tí ó yẹ fún ìjọba Ọlọ́run.